ojú mi tí àwọn ọmọ mi sùn sí pálọ̀ yìí tọkọ mi àtàlẹ́ ẹ̀ sùn sí ẹ̀gbẹ́ bíi lọ́n bára wọn sùn ojú àwọn ọmọ mi náà lọ́n ti wọ bẹ́fún ó fẹ́ bà àwọn ọmọ mi jẹ́ ó dẹ̀ ní kémi máa lọ. ọkọ yín gbé àlè wálé. ó gbé àlè wá sílé. àlè yẹn á tún ya fọ́tò nínú yàrá yín. ó wà ń bì báyìí gbogbo ẹ̀ wà ń bì máa sẹ́ǹdì ẹ̀ sí. àlè yẹn á tún wá sẹ́ǹdì ẹ̀ sí yín. á tún wá sẹ́ǹdì ẹ̀ sí. kí ni orúkọ yín? Joy Friday ọmọ Kogi State ni mí. ìlú wo Kogi? Gala. Gala. Yes sir. kí ló ṣẹlẹ̀? So last 2 weeks so ẹ̀gbọ́n mi ní wedding mo wá sọ fún ọkọ mi pé òkè mo fẹ́ travel so ọmọ mi eléyìí tí mo bímọ tẹ̀lé because mo bímọ 4 fún so mo wá pààkì ẹrù ẹ̀ torí pé ó sì kéré pé àjọ máa lọ pẹ̀lú ilé tó. ṣé Yorùbá lọkọ yín àbí èdè? rárá tà ọmọ èdè mi náà. so mo wá lọ ó ní kí n má kó aṣọ ọmọ mi lè tí mo bímọ tẹ̀lé pé kí n filẹ̀ pé ìgbà tí mi lè pẹ́ ókè ẹnìkan ó dàbí ẹnìkan ti bímọ fìgbà tó wà ní JS2 ọmọ yẹn báyìí ti pé 18 years báyìí so ó lè dáná fún wọn pé ọjọ́ 3 péré náà ni. sani ọmọ yẹn ń gbé pẹ̀lú yín? bẹ́ẹ̀ sà. ọjọ́ ọmọ 5? ara ọmọ 6 ló bí ìkọ́ sì wà ní ọ̀dọ̀ wa. rárá tẹ́ fi wà nínú ilé lèmi sọ. tá a fi wà nínú ilé bẹ́ẹ̀ ni sà. bẹ́ẹ̀ sà. so ìlú wo lẹ ń gbé gan? Adó náà ni mò ń gbé sà. ládùúgbò wo? ní Ẹgbẹ̀wá road 8 ń bíbà. sẹ́yìn àtọkọ yín yẹn? bẹ́ẹ̀ sà. okay. yes sà. so ìgbà tí mo wá lọ travel so ọmọ mi obìnrin eléyìí tí mo bí first born tẹ̀lé ó ní ọ̀dọ̀ olóògùn lókè èkó tá a máa ń ra oògùn bẹ̀ yẹn ó wá pè mí pé mọ́ mi pé àná tí mo lọ lé ò pé dáàdì ń gbé àǹtí kan wá lé ò pé ó kó ẹrù ẹ̀ wá ìyẹn ok ó ti pẹ́ tá a ti ń bá ọ̀rọ̀ ọmọ yẹn bọ̀ láti láàsì ẹ̀ tí mo bímọ nínú oṣù karùn-ún èmi ò tiẹ̀ mọ̀ pé ó ń fẹ̀yàn àbí kìnnìkan bẹ̀ ọmọ yẹn ṣáà ń pòsì wọn àtọkọ mi ṣá ó ṣáà ń pòsì ní gbogbo ìgbà mo máa ń fi ọkọ mi ó máa ń da wàhálà ó wá yá òun mo ní èmi tí mo bímọ 4 tí mo wà ń lé èmi mo ní ilé pé kí n fi sílẹ̀ ìgbà tó wá yá o tí mo lọ travel tí mo dé December gan tí mo lọ lé gan ọmọ yẹn ó lo ìyàrá mi ní ọ̀sẹ̀ 3 kò sí fíṣọ̀ tó yà nínú yàrá mi àti fídíò tó wà tọkọ mi ṣe tọmọ yóò send sí mi tí n bá ti sọ fọkọ mi á da ìjà mo ṣáà dákẹ́ kí n má fi àwọn ọmọ mi lẹ̀. àlè ọkọ yín? bẹ́ẹ̀ ni sà. ọkọ yín gbé àlè wálé? ó gbé àlè wá sílé. àlè yẹn á tún ya fọ́tò nínú yàrá yín? ó wà ń bì báyìí gbogbo ẹ̀ wà ń bì máa sẹ́ǹdì ẹ̀ sí. àlè yẹn á tún wá sẹ́ǹdì ẹ̀ sí yín? á tún wá sẹ́ǹdì ẹ̀ sí mi. ọmọ ìlú wo làlè yẹn? ọmọ Òsì Èkìtì ló ṣe é ṣe wedding? a ṣe engagement. ẹ̀yin àtọkọ yín? bẹ́ẹ̀ sà. ok kí n má bàa sọ pé wọ́n gbọ́ yín. so eléyìí tí mo lọlé tí ó wá gbé àlè wá sílé so ìgbà tí mo gbọ́ inú mi bàjẹ́ mo wá pé ọkọ mi kò gbé kọ̀ ìgbà tí ò gbé kọ̀ mo wá ní òkè so bí àwọn ọ̀rẹ́ ẹ̀ mo wá pe àwọn ọ̀rẹ́ ẹ̀ pé kí ẹ rí nǹkan tí ọkọ mi ṣe wọ́n wá lọlé wa wọ́n á testify wípé òkè lóòótọ́ ọmọ òun wà lé ọjọ́ Easter gangan ọmọ òun ló dáná fún wọn nínú ilé kò pẹ́ ó wá da ọjọ́ ìkẹrin ọmọ mi obìnrin yẹn wà ń tà báyìí ó wá ní mọ́mi òun bì láti ìjẹ́rìí pé Supreme Hospital náà ń gbé òun lọ mo ní kí ló ṣe é ó ní oúnjẹ táǹtì yẹn ń sè tóun bá ti lè jẹ́ pé òun á bí. ó wáyé àkọ́bí yẹn tọmọ ọdún mélòó? 10 years sir. so òun á bí mo wá nókè bá a ṣe ṣe wẹ́ẹ̀dì wọn tí kó ìyàwó wá sí ilé wa gan so mo á wọnú ọkọ̀ mo á dé sáré bẹ́ẹ̀ àwọn tó ń sọ fọ́kọ mi pé bó ṣe gbé ọmọ yẹn sínú yàrá pé kò dáa wípé kó jẹ́ kọ́mọ yẹn lọ kí n tó dé ó ní òun ò lè gbà títí tí mo dé ọmọ yẹn wà ìjẹ́rìí ni mo dé ọmọ yẹn wà nù yàrá bí mo ṣe dé o ló bẹ̀rẹ̀ sí kọrin tó ń ṣe mo ní sùúrù. ẹ bá ọmọ yẹn nù yàrá? mo bá ọmọ nínú àwọn èmi àtàwọn ọmọ mi àtọkọ mi àtàlẹ́ ẹ̀ bẹ́ẹ̀dì tí wọ́n gbé sílẹ̀ bí eléyìí bẹ́ẹ̀dì wọn wà ńlẹ̀ bí eléyìí bẹ́ẹ̀dì àwọn ọmọ mi wà ńlẹ̀ bí eléyìí
kì í ṣe pé à ń gbé yàrá mẹ́ta room and parlour là ń gbé. nínú yàrá kan lẹ wá kó yín sí. bẹ́ẹ̀ ni. iṣẹ́ wo lọkọ yín yẹn ń ṣe. ó ń já tíkẹ́ẹ̀tì. tíkẹ́ẹ̀tì wo. ní sáìdì Ìjìgbò. tíkẹ́ẹ̀tì èwo ń bẹ. ọlọ́kadà sà. iṣẹ́ wo lẹ́yìn kan ń ṣe. èmi mò ń dí bọ́ọ̀sì ní junction mission ìjànà sà. ṣẹ́yìn àtọkọ yín yẹn ti jàrí tó ti ní ẹ máa lọ ní àbí. dádì ọ̀rọ̀ yẹn pọ̀. ní dáìmù tó pọ̀ mọ́ so ìjà tí a máa ń jà lórí ọ̀rọ̀ ọmọ ọ̀hún náà ní last year during December lórí ọ̀rọ̀ ọmọ ọ̀hún. rárá ẹ má ti lọ sí last year ẹ wá bá nínú ilé. mo wá bá nínú ilé bí mo ṣe bá nínú ilé so ọmọ tí ọkọ mi kọ́kọ́ bí ìgbà tó wà ń jẹ stool yẹn ọkọ mi wá pa òun àtọmọ ń papọ̀ mi ì gbọ́dọ̀ wọ kíṣìn mi ì gbọ́dọ̀ wọ tọ́lẹ̀tì tí n bá wọnú yàrá mi ì mọ bí màá ṣe mọ́ mo wá bọ́ síta ọmọ mi wá sunkún mo wá ní kí n lọ rògì àwọn náà dẹ̀ lọ ra indomie àwa pàdé bó ṣe họ ikọ́ tó kó sílẹ̀ níwájú mi ni mo tún dénú yàrá mo wá sunkún mi ì sọ̀rọ̀. ọmọbìnrin yẹn ló ṣe bẹ́ẹ̀. ọmọbìnrin yẹn ló ṣe bẹ́ẹ̀ mi ì sọ̀rọ̀ ó ṣáà ń kọrin fún mi èmi tí mo nílé mi tí mo travel kí n dé kí n bá ẹ nínú yàrá ó ṣáà ń kọrin sí mi mi ì ṣáà sọ̀rọ̀ ojú mi lóòrùn because mi ì wá sùn mọ́ mind mi o mi ì wà ní good mind mọ́ ojú mi tí àwọn ọmọ mi sùn sí pálọ̀ yìí tọkọ mi àtàlẹ́ ẹ̀ sùn sí ẹ̀gbẹ́ bíi lọ́n bára wọn sùn ojú àwọn ọmọ mi náà lọ́ ti wọ bẹfún ó fẹ́ bà àwọn ọmọ mi jẹ́ ó dẹ̀ ní kémi máa lọ. ó fẹ́ bà àwọn ọmọ yín jẹ́. ó fẹ́ bà àwọn ọmọ mi jẹ́ ni. torí kílẹ̀ ti sọ pé ó fẹ́ bà àwọn ọmọ yín jẹ́. torí pé tó gbàlè wálé lásán gan lójú àwọn ọmọ ọ̀ kó bá lè sùn lójú àwọn ọmọ ó fẹ́ bà àwọn ọmọ mi jẹ́ mo wá ní òkè ó dẹ̀ ní kí n máa lọ torí mo wá bí níjẹta mo tún wá bí lánàá ó ní dandan kí n máa lọ pé ọmọ yẹn dẹ̀ ni ó dẹ̀ ń lérí fún mi pé òun ló lọkọ pé èmi gbọ́dọ̀ jáde pé kémi bẹ́ẹ̀ tì mí pé èmi gbọ́dọ̀ jáde. nínú ilé yín bẹ̀. bẹ́ẹ̀ ni ọkọ náà dẹ̀ support ẹ̀ kó má wá pa àwọn ọmọ mi sì kéré èmi dẹ̀ ni ó dàbí mo fásitì bímọ ni mo sì kéré lójú ara mi mo wá ní káwọn ọmọ Nàìjíríà bá mi bẹ ọkọ mi and again bí mo ṣe wẹ̀ lọ́jọ́ yẹn àárọ̀ ọjọ́ yẹn tí mo ń lọ on 31st tí mo ń lọ pátá tí mo fọ̀ tí mo kó sẹ́ni wíńdò mu ìbá bẹ̀ yẹn mi ìbá ṣòkòtò mi méjì bẹ́ẹ̀ ni sà àti di tọ́ọ̀pù mi kọ́ so ìbá máa wá síbi àbáṣẹ́tọ̀ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ pátá tí mi rí àti ṣòkòtò àti tọ́ọ̀pù ló jẹ́ kí n wá bí káwọn ọmọ Nàìjíríà bá mi bẹ ọmọ màá fi lé ọkọ lẹ̀ fún kọ́kọ́ mi gbalé fún èmi àtàwọn ọmọ mi kí n máa tọ́jú màá fi lẹ̀ fún òdòdó náà wá pa mí agbára mi ò dẹ̀ ká agbára mi ò ká ọmọ o. sọmọ náà ga tó yín bẹ́ẹ̀ ti wá ẹ̀. ó ga tó mi bẹ́ẹ̀ tí kò lè sí náà mi. iṣẹ́ wo ló ń ṣe. ó ní fashion designer lòun. níbo ló ti ń ṣe. kò ní ṣọ́ọ̀bù ọkọ mi ló tẹ̀lé káàkiri. báwo lẹ ṣe mọ̀ pé kò ní ṣọ́ọ̀bù. kò ní ṣọ́ọ̀bù. and 10 days. kí lorúkọ ọmọ náà. Dámilọ́lá. Dámilọ́lá kí ni. Dámilọ́lá mi morúkọ dáàdì ẹ̀. ọmọ Òsì Èkìtì ni. Òsì àbí kò Òsì. Òsì Èkìtì ló pé Òsì. ṣé ẹ mọ orúkọ bàbá rẹ̀. mi morúkọ dáàdì ẹ̀ bẹ́ẹ̀ ìgbà tí àwọn ọmọ ìlú mi tó ń bá sọ̀rọ̀ tí ò gbọ́ tọkọ ò dẹ̀ wá fún mi lójú rí òkè wọ́n wá nọ́mbà mọ́mì ẹ̀ wọ́n wá fún mi ní nọ́mbà mọ́mì ẹ̀ bíi pé mọ́mì ẹ̀ náà ó dàbí mọ́mì ẹ̀ mọ̀ sí mo wá pé mọ́mì ẹ̀ kí n fẹjọ́ Dámilọ́lá sùn bó ṣe ń bú mi nínú yàrá tèmi mọ́mì ẹ̀ mo ní ẹ̀ ló ó ní ta ni mo ní ìyàwó aṣọ mi o mọ́mì ẹ̀ bó ṣe kọ́ tẹ̀ mọ́ mi létí nìyẹn. Dámilọ́lá ò jẹ̀bi báyìí ọkọ yín ló jẹ̀bi tí tọkọ yín ò bá fààyè gba Dámilọ́lá bó tẹ̀ jẹ́ pé Dámilọ́lá yẹn bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ yìí ni o tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lórí o ayé pé Dámilọ́lá náà ò bẹ̀rù kò sì rò pé bóyá ó lẹ́kọ̀ọ́ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ló ṣe rí o ṣùgbọ́n bóyá lẹ́ ń gbé yìí. Ẹgbẹ̀wá road rate bí bàṣà. Dámilọ́lá bó láti ẹgbẹ́ ló kọ́kọ́ yín. Friday ló kọ ẹ̀ àló ń jẹ́ aṣọ náà. ẹ bá ń gba nọ́mbà mo ti fún dáàdì ní nọ́mbà. ẹ gba tiẹ̀ náà tó bá ti lẹ́nìtì tó bá fẹ́ ṣẹlẹ̀ kẹ́nìtì máa pè é. ó ti kẹ́rù mi síta lánàá ìjáde fọmọ gbogbo àwọn píìsì táyà ó ti kó gbogbo ẹ̀ ó dẹ̀ ti kó sí ẹ̀gbẹ́ kì í ṣọ̀rọ̀ píìsì ní tọ̀dọ̀ mi mo fẹ́ káwọn ọmọ Nàìjíríà bá mi bẹ́ẹ̀ torí agbára mi ò ká òun àti Dámilọ́lá lórí Dámilọ́lá ṣe. kí ló kọ́kọ́ yín tán mọ̀ sí dáadáa. action náà mọ̀ sí dáadáa. Action. bẹ́ẹ̀ sà. níbo ló ń gbé yẹn. àjọ ń pè ní Ẹgbẹ̀wá road rate ni. Mr. Action ẹ káalẹ́ o
ní Ẹgbẹ̀wá ní road 8 wọ́n ní ẹ̀ ń já tíkẹ́ẹ̀tì àwọn ọlọ́kadà. afẹ́rí yín ń bí lọ́sẹ̀ tí ń bọ̀ àtìyàwó ọ̀sìn ní ẹlẹ́sẹ̀ oṣù Dámilọ́lá ọmọ Òsì Èkìtì. afẹ́rí yín lọ́sẹ̀ tí ń bọ̀ o. ìyàwó yín sọ bírà tẹ́ dánú lé ṣùgbọ́n ìyàwó yín sọ wípé òun ò tiẹ̀ kọ̀ láti fi lélẹ̀ fún yín. ó ní ṣùgbọ́n wọ́n ti ká pátá òun lọ àti bọ́mṣọ̀tì òun ò sì rí wọn mọ́ àti tọ́ọ̀pù kan. wọ́n nídìí táwọn fi ké gbàjarè báwọn ò sì fẹ́ kúkú òjijì. ẹni tó bá mọ action ṣé ọkọ yín ò ní fámìlì ni. ó ní fámìlì. ṣé kí ló dé tẹ́ ẹ sọ fáwọn fámìlì rẹ̀. ọ̀rọ̀ àwọn mo ti sọ fún àwọn fámìlì ẹ̀ kódà ìgbà tó ọ̀rọ̀ ṣẹlẹ̀ tí mo pe àbúrò ẹ̀ tí mo ṣàlàyé fún àbúrò ẹ̀ ó ní tí tèmi bá lọ́pọlọ bí èmi ṣe bá obìnrin nínú ilé ṣé kò tó kèmí kẹrù mi kèmí máa lọ ni. ìkọ́ tá àbúrò ẹ̀ sọ fún mi lára. ṣé wàá yín ò dáa ni. tó bá dé bí a ṣàlàyé bí ìwà mi ṣe kò ṣe o. action ẹ káalẹ́ o kí ni ọmọ ìlú wo ló náà. ọmọ Kogi State ni. action ẹ káalẹ́ o ní Ẹgbẹ̀wá ń bí tí ń já tíkẹ́ẹ̀tì ọlọ́kadà tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ afẹ́ rí yín pẹ̀lú aya yín Ọ̀sìngín àǹtí Dámilọ́lá ọmọ Òsì Èkìtì. ó dẹ̀ ń gbé lágríkì Ọlọ́pẹ́. wọ́n ní ẹ Dámilọ́lá yẹn ń gbé ní àgíríkì Ọlọ́pẹ́ tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ á mọ̀ retí nǹkan kó o gbọ́dọ̀ ṣe arábìnrin yìí ó Dámilọ́lá. Mr. Action nǹkan kó o gbọ́dọ̀ ṣe arábìnrin yìí ó tí nǹkan bá ti ṣe ẹ̀yin lábùsọ àǹtí ẹ lọ tẹ̀ jẹ́jẹ́ ẹ mọ̀ kí eré ọ̀rọ̀ báyọ̀ wọn kì í já o. a mọ̀ retí next week ma lágbára Ọlọ́run tẹ́ bá ti rí ní tí ó sáré ru yín lójú sáré pé bọ̀dá yìí ṣẹ̀gbọ́. ó ń bá mi jà lórí ọ̀rọ̀ tí àlè tóun yàn ló ń bá mi jà sí. ẹ wá lọ́dọ̀ yín ní Kogi State lẹ́ ló ṣẹlẹ̀. ní ọ̀dọ̀ wa ní Kogi State ẹ lè béèrè lọ́wọ́ ọmọ Kogi State tán bá ti lè fẹ́ wa ní ṣùlọ́kà so a gbọ́dọ̀ fẹ́ ọkùnrin mi pẹ̀lú ọkọ wa mọ́ yàtọ̀ sí ọkọ wa nìkan. tẹ́ bá wá ṣe kí ni ó ṣẹlẹ̀. tọ́ bá wá ṣe tí ò bá pa ọkọ ó lè pa ìyàwó. a máa ṣe lọ́sẹ̀ tó ń bọ̀. fún èèyàn tó jẹ́ pé bóyá gbà àkọ́kọ́ tó ń bá wa pàdé rè bóyá wọ́n ń ṣe ẹ̀kan o ò lè ṣe kejì bóyá ìwọ ń ṣe ẹ̀kan àti ṣe kejì wá dogun solution náà dẹ̀ rèé Jagunlabi máa ń help láti boost libido èèyàn yálà ọkùnrin tàbóbìnrin á ràn yín lọ́wọ́ láti lè jẹ́ kẹ́ ẹ lè ṣe dáadáa yàtọ̀ sí pé á jẹ́ kí nǹkan yín kó lè gbà gidi dáadáa á tún jẹ́ kẹ́ ẹ lè ṣe méjì ṣe mẹ́ta ṣe mẹ́rin bó bá ṣe wù yín. Jagunlabi á ràn yín lọ́wọ́ láti boost nǹkan tó wà nínú yín tó jẹ́ strength yín yẹn á pè jáde á jẹ́ kó ràn yín lọ́wọ́ bá a ṣe ṣe yìí náà ló ṣe máa wá sọ́dọ̀ yín kò dẹ̀ síbi tí ò lè dé káàkiri gbogbo àgbáyé ìlú tí ò bá lè lọ légbòogi báyìí a lè bá yín grind ẹ̀ ká sọ di powder iṣẹ́ kan náà ni ó ṣe just that eléyà pẹ́ báyìí ní bó ṣe wà yìí ju powder lọ ìyàtọ̀ bẹ̀ nìyẹn. Now tí ẹ bá wá ń lo Jagunlabi lọ tẹ́ ẹ gbádùn ẹ̀ product wa kan náà wà tá à ń pè ní immune booster ẹ máa like òun náà gan ṣe ríṣẹ́ immune booster yìí òun ò ní iṣẹ́ kan pàtó òun kàn máa ń gẹ́gẹ́ bí orúkọ ẹ̀ ó máa ń boost immunity ni téèyàn á mú láàárọ̀ láti lè flush ara láti lè boost immunity ẹ láàgùn inú yín á dùn organs yín á wake ẹ lè get prepared for the day iṣẹ́ tí immune booster tó ń ṣe lára ń tiẹ̀ nìyẹn tẹ̀bí èèyàn bíi tíì gan la ṣe máa ń pò ẹ bá ti gbómi kaná tó ti ó ẹ̀ẹ́dẹ̀ gé lemon sí wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀ẹ́dẹ̀ mú spoon tọmọdé fi ń jẹun yẹn ẹ̀ bu eléyìí méjì ẹ̀ bù sínú ẹ̀ ẹ̀yin lè lo oyin gidi láti bu spoon oyin gidi kan sínú omi gbóná yín ẹ̀ẹ́dẹ̀ bu eléyìí náà méjì ẹ̀ bù sínú ẹ̀ ẹ̀ dé tó bá ti tutù tó ti ṣe é mu ẹ̀ ra máa zip ẹ̀ ìfà tẹ bá fẹ́ ṣe exercise tẹ fẹ́ ṣe láàárọ̀ ẹ̀ dà sínú flask ẹ̀ dẹ̀ ra máa mú lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀yin gan ó rí yàtọ̀ lára yín tó bá jẹ́ pé toilet lẹ fẹ́ lọ́njọ́ yẹn wọ́ọ́rọ́wọ́ inú yín á dùn ẹ̀ ní àlàáfíà ẹ̀ fìlí pé bọ́dì yìí tún ti tuntun sí i yàtọ̀ sí bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ẹ kàn sí iléeṣẹ́ di Yorùbá Remedy fún both Jagunlabi o tàbí immune booster ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí nọ́mbà yẹn +234 90 71 45 9342 +234 90 71 45 972 àwọn nọ́mbà tẹ máa tàtẹ̀jíṣẹ́ sí nìyẹn tẹ bá dẹ̀ ti tẹ̀ tí ẹ bá pè tí ò bá lọ ẹ yẹn ṣá send WhatsApp message lọ́wọ́ kan la dẹ̀ máa dá yín lóhùn ẹ ṣé o.